Ẹ̀yin tèmi, oore mọ̀ níwọ̀n, oore níwọ̀n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá. Ǹjẹ́ ti gbọ́ wípé ìyá ìbejì ọmọ aráyé le àti ọmọ rẹ̀ Rónkẹ́ wọ́n tún ti padà sọ́dọ̀ Àgbàlá Gabriel o. Bẹ́ẹ̀ ni wọ́n ti padà sílé èyí tí Àgbàlá Gabriel kọ́ fún wọn. Lẹ́yìn ìgbà tí wọ́n gbalé fún wọn lÉkòó, tí wọ́n gba ṣọ́ọ̀bù fún wọn, wọ́n tún ti kúrò lÉkòó báyìí o. Ẹ̀yin tèmi, wọ́n ti padà lọ sí ọ̀dọ̀ Àgbàlá Gabriel nìbàdàn. Ilé tí wọ́n kọ̀ tí wọ́n sọ wípé inú igbó ni, tí actress Folúkẹ́ Dáramọ́lá tó sì pe àwọn èèyàn jọ tí wọ́n dá owó tí wọ́n tún gbalé fún wọn lÉkòó, tí wọ́n tún gba ṣọ́ọ̀bù, wọ́n ti padà o. Ẹ̀yin tèmi, ọ̀rọ̀ náà ti wá gbẹnu tán báyìí o. Ṣàdédé la rí èyí tí pásítọ̀ Àgbàlá Gabriel èyí tó gbé update jáde wípé ilé tẹ́ sọ wípé inú igbó ni, kí ló dé tẹ́ tún padà síbẹ̀. Ẹ̀yin tèmi, mọ́mí Esabod ò ní wọ́n rí ọ̀rọ̀ yìí tí wọ́n sì pe àkíyèsí Folúkẹ́ Dáramọ́lá sí i. Gbàrà tí wọ́n pe actress Folúkẹ́ Dáramọ́lá, ìyàlẹ́nu ló jẹ́ o wípé Folúkẹ́ Dáramọ́lá gan ò mọ̀ wípé àwọn ọmọ ìyá ìbejì ọmọ aráyélé àtọmọ rẹ̀ ti padà sí Ìbàdàn. Wọ́n ti kúrò nínú ilé èyí tí wọ́n gbà fún wọn. Ẹ̀yin tèmi, oore níwọ̀n o, oore níwọ̀n. Ẹ jẹ́ ká gbọ́n tó ṣẹlẹ̀. Tí actress Folúkẹ́ Dáramọ́lá èyí tó sọ nígbà tí màmá wà ní orí live chat. Ẹ̀yin tèmi, aráyé le, ilé ayé le lóòótọ́. Kí lẹ wí mà? Ṣé wọ́n ti múùfù lóòótọ́ ni? Wọ́n ní wọn mú ẹ̀rọ gẹ́ni hàn pé màmá ò múùfù, ẹgbẹ́ òun lòún múùfù pé màmá ní pé màmá ń sì kígbà wọn fẹ́ padà sílé òun. A ní mo ti bá wọn sọ̀rọ̀, mo record conversation wa mo record rẹ̀. Wàá sẹ́ndì ẹ̀ sí mi. Mo ti sẹ́ndẹ̀ sí yìí. Ó ní òun lò múùfù lọ Ìbàdàn pé màmá síìkì báwọn fẹ́ padà sí ilé àwọn Ìbàdàn. Bàbá pé màmá síìkì pé òun fẹ́ lọ́lé òun pé òun ní ilé, pé ilé òun lọ́kọ̀ fún òun, pé òun lọ́kọ́ lé fún. Ní màmá tó sọ fún gbogbo Nàìjíríà wípé òun fẹ́ kúrò ní Ìbàdàn. Tó o dẹ̀ gbalé fún wọn àti ṣọ́ọ̀bù. Bẹ́ẹ̀ ni, ilé àti ṣọ́ọ̀bù gbogbo àwọn ará àdúgbò wọ́n evidence wà ń bẹ̀. Evidence kò sí ẹni tó bá sọ pé ẹni tó bá pariwo aṣọ pẹ́lẹ́rì wà lọ́rùn. Mo gbalé fún wọn, mo gba ṣọ́ọ̀bù fún wọn, mo lọ ra deep freezer kó sọ pé fẹ́ máa ṣe ice block, ó náà fẹ́ máa ṣe POS. I gave them money to start whatever they wanted to do. Kò mọ́ ní ọjọ́ 20,000, ọjọ́ 10,000, ọjọ́ 15,000, ṣé mi ń send from my own personal purse. From my personal purse as at 5 days ago. She said her mom was not feeling fine because I was sick to Remi náà. So mo sọ fún mi àwọn kó wọ́pọ̀ lọ́wọ́ mi o. You understand? And I sent what I put to her. So I'm shocked to hear that ilé wọn wà bẹ́ẹ̀ wọ́n tí ló ń yàtọ̀ 2 years lásán. The house is there. Thank God, ibi tá kọ́kọ́ gbé wọn lọ, woman yẹn mọ̀ ọmọ ọgbọ̀n yẹn sanwó yẹn tán. Woman yẹn ní pé kọ́ ló 1 year lọ́dọ̀ òun. Before kó sọ fún wọn pé kó má wọrí pé kó jẹ́ kí n lọ sanwó lé so that kò ní sí pé bóyá a máa ní táì kankan. Asanwó ṣọ́ọ̀bù pàápàá. Asanwó ṣọ́ọ̀bù ọdún kan. Asanwó lé. Kátúrà freezer kan náà fẹ́ máa fi freezer gbogbo ẹ̀ evidence gbogbo ẹ̀ wà lọ́wọ́ mi. Mo record gbogbo ẹ̀ pátápátá. Mo record ẹ̀. Mo send ẹ̀ sí màmí. Evidence kọ̀ọ̀kú kò ṣe pé bóyá kíní. Mo rí tó ti wọlé. I said everything because I don't know. I don't know this kind of human being. Ṣé mi sọ fún ẹ pé kó fà wọ́n pípú ilẹ̀ kan ti fi ibi sú ẹ lákọ̀ọ́kọ́? Wàhálà ẹ sọ màmí o, ẹ sọ o màmí, ẹ sọ. Wàhálà ẹ sọ o màmí. Ọlọ́mọ yẹ kí ọ̀n dáràn, ọlọ́mọ yẹ kí ọ̀n ṣoore ṣe o. Tí nǹkan bá wá lọ ṣe wọ́n on the way to Ìbàdàn, ṣé wọ́n ní sọ pé wọ́n ló pa wọ́n? Because they are under your charity. I told her they should never ever communicate anything with me. Màá lọ bá landlord wọn, màá dẹ̀ sọ fún landlord wọn pé anything concerning ọ̀rọ̀ lé yẹn, but it's not off my hand. I will wash my hands off everything. So ọmọ yẹn kàn fáàmù ẹ nínú voice note yẹn wípé àwọn màmá ikú ti padà sí ilé yẹn. Wọ́n ní màmá
máa ń sunkún pé òun fẹ́ padà sílé ilé òun. àbí irú àwọn olórí burúkú ẹbí wò lélẹ̀. mi ò ríru eré rí láyé mi o, mi ò ríru eré rí láyé mi, mi ò ríru ẹ̀rí láyé mi. Màámi, àwọn pípé máa fẹ́ pa mí nì, wọ́n fẹ́ pa mí nì, they want to kill me. wọ́n fẹ́ tiẹ̀ fẹ́ bà gbogbo orúkọ ẹ jẹ́. Wọ́n fẹ́ pa mí nì, àpótọ́ ṣẹ̀bọ̀ orúkọ jẹ́ ìbàdàn, wọ́n fẹ́ pa mí nì. Why they inciting me? Ìyá àbẹ̀jọ ọmọ ayẹyẹ wants to kill me. sórí pé nígbà mi téèyàn bá ń báyọ̀ téyé wọ́n ń tọmọdé bá ń dégi nígbó mo sọ fún ẹ mo ní èmi ò gbà tó tún ló fẹ́ kọ́lé fún ọ mo láwọn pípù ìtì kọ́kọ́ lu ẹ̀ jìbìtì jẹ́ kán lọ I said it. Mami, gbogbo ara mi dẹ̀ ń gbọ̀n ṣá, mi ò ríru eléyìí láyé mi, mi ò máa ríru eléyìí láyé mi. owó ilé tó wá sọ fún láńlọ́ọ̀dù yẹn kọ́ oṣù mélòó wọ́n ti lò. Wọ́n àti lóṣù mẹ́rin. ṣọ́ọ̀bù nǹkan. Wọ́n àti lóṣù mẹ́rin. Ṣọ́ọ̀bù náà wọ́n àti bóyá láti lóṣù mẹ́ta. Wọ́n àti lóṣù mẹ́rin, wọ́n àti lóṣù mẹ́ta. Owó wa àti tẹ́lifẹ̀ at least ilé tẹ́sán wọ́n sà wà mẹ́. ẹ̀yin ọmọ Yorùbá ṣe ń gbọ́ oore níwọ̀n. Oore níwọ̀n o. nígbà tọrọ ẹ sú mi lórí ọ̀rọ̀ wọn wà ní pé mi ì gbé kọlù ẹ mọ́ because. kí lè lé ìṣòro Ọlọ́run máa ń mi. ó rí i pé Gabriel wá jèrè ọ̀rọ̀ lára yín. pé màmá ló fẹ́ padà bí ìwà aṣọ pé wọn ò fẹ́ ṣiṣẹ́ ẹ̀dẹ̀ ti gba ṣọ́ọ̀bù fún wọn. Wọn ò fẹ́ ṣiṣẹ́. They don't want to do anything. Àní ṣọ́ọ̀bù wà ń bẹ̀, ilé wà ń bẹ̀. wọ́n dẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ ẹ̀ 5 days ago wọn ò dẹ̀ sọ pé àwọn ti ń lọ Ìbàdàn. Wọ́n ṣe mention anything kò sọ pé ara màmá ò yá. Kò mention anything fún mi. Kò mention anything fún mi. Ìgbà tó ní accident, màmá ló ń pè mí wípé ó ní accident o. ṣé ìwọ fojú rí ó ní accident? Mi ò rí. o ti sanwó maga owó tó máa fi múùbù ẹrù. Mo sẹ́ndì bíi 20,000 lẹ́ẹ̀mẹ́ta sí wọn. Mi ò rí. Ó ní òun ní ronken accident. Ìgbà tó yọ ní ìyá sick. mo dẹ̀ sọ fún ẹ pé àsìkò tó wà ń bàdàn yẹn wọ́n ló ń ṣe kíní ọ̀kadà àbí nǹkan ń ṣe Uber tó parọ́ fún ẹ. This is ìyá àgbẹjọ mara di a 419 family but tó mọ̀ pé ọ̀rọ̀ tèmi máa ń hàṣì tí ń bá sọ. Màámi, ìyá mi Àṣàbí, wàláì ó yẹ kẹ́ ló máa gbéṣẹ́ wòlíì ni o. iṣẹ́ wòlíì ni wọ́n ní tọmọdé bá ń gégi nígbò kò sí tí mo sọ lórí social media tí ò come to pass. Wàláì. mo ní fáwọn pípù yìí ilẹ̀. ibi ń pa àwọn ń bàdàn ilé kan fáwọn àwọn rírì kúrì wọ́n wá tún jẹ́ kó wéṣì revenue wọ́n tún jẹ́ kó wéṣì owó. The truth of matter is àwọn èèyàn náà dáwọ́ fún wọn owó tó dá fún wọn yẹn. àwọn èèyàn nídìí ẹ̀pù tó pọ̀ ó ná lórí wọn nínà. àwọn tó nídìí ẹ̀pù tó pọ̀ gidi. tí bá ti rí nǹkan màá ti calculate move ẹ nìyẹn. Mami, mo ti sọ fún ẹ. màá play ṣé o ti send the voice note yẹn. mo ti send gbogbo conversation yẹn mo send ẹ sí yín. ó wá bí gẹ́yìn lérè wípé but ṣọ́ọ̀pù nǹkan báwo lẹ ṣe fẹ́ ṣe. nígbà tó ń pè tí ọmọ ti torí pé olórí burúkú lọmọ ìyá àbèjì yẹn mo sọ ń gbà yàbí mi ò sọ. ẹ understand nǹkan tí mo sọ fún yín mo wà shocked ṣé ó dàbí àlá mi ò gbọ́rú eléyìí rí láyé mi mi ò rírú ẹ̀ rí láyé mi. ayé o pẹ̀lẹ́ owó tó san lápò ààrẹ tó ń gbà 5 days ago owó tó fi múùfù ní pẹ̀lẹ́ wọ́n fowó múgùn dàrú zone ojú àánú ò ní pa ẹ́. ṣé wọ́n lọ wọ́n mú sí Ìbàdàn wọ́n ti mú sí Ìbàdàn màámi wọ́n mú sí Ìbàdàn. sórí wo wọn fẹ́ lọ sọ ní ìjọba lórí TikTok wọn lè tọ́jú àwọn lẹ́kọ̀ọ́ kan yàtọ̀ kí ni story excuse wo wọn fẹ́ give. No, the truth of matter is at the end of the day the agreement ni wípé kó ṣe business kó máa tajà kó ṣe business. ọmọ ẹ̀ tí wọ́n fi ní pé block yẹn pé ice block táwọn ṣe kó ń tà ní ibi táwọn wà kóun dẹ̀ ṣe POS mọ́ ọmọ ẹ̀ mo kẹ́ ló sọ fún mi bẹ́ẹ̀.
She told me that. So at what point ni wọ́n fi di wípé at the end of the day wọ́n mi ò máa dúró náà rí. Ìgbà kan tí ẹ̀gá yẹn tí Ronke ní ìjù pẹ̀lú lady kan níbẹ̀ ìjọba lọ sọ fún ọkọ̀ àwọn single mother tó bọ́ sọ fún ọkọ̀ àwọn single mother tí mo sọ fún yẹn pé kó má bọ́dà pé wọ́n máa yanjú ẹ̀ láàrin ara tí mo bá wọn sort out. So compound owó tá a sọ sílé yẹn ẹ̀jọ̀ kí ló ṣẹlẹ̀ sí? Kí ló ṣẹlẹ̀ sí? Mo ti sọ fẹ́ pé ọ̀lẹ ni ọmọ ìyá bẹ́ẹ̀ ó jẹ́ kó ṣiṣẹ́ láti máa bọ́ ìyá ẹ̀ ni. Àmọ́ ṣáàrí ọdún yẹn Àgbàlá débẹ̀ pé létẹ̀ kọ̀ǹdẹ́mù lẹ́tún padà sí. Ẹ lè imagine. Ẹ kàn lè imagine. Ṣé face me and face you ló gbà fún wọn tán wà comfortable ni? Flat ni mo gbà fún ọ 2 bedroom flat. Ó ga o. Flat ni. Tó tẹ gbàdú wọn tún máa ọ̀sẹ̀ fún ìtọ́rọ́tì. Very big place. Mo ṣe fídíò ẹ̀ màámi, mo ṣe fídíò ẹ̀ wà ń bẹ̀. Okay. Mo ṣe fídíò ẹ̀. Mo ṣe fídíò bẹ́ẹ̀. I did everything. I did the video. Fóònù mi ti di ó ti dìlí. Ayé mi. Débẹ̀ tó jẹ́rìí ọ̀rọ̀ lára ẹ̀ lẹ́lẹ́kejì. Ṣé ó ga o? Wọ́n dẹ̀ mọ̀ kó ń ṣe politics lọ́wọ́. Ṣé wọ́n ní pẹ́lẹ́ ní propaganda báyìí? Mami, ṣe rí ó kọ́ mi lọ́gbọ́n ni, kò sí wàhálà. Tó bá jẹ́rìí ọ̀rọ̀ la bọ́lá ń ṣe kọ́ nìyẹn, kò sí wàhálà. Terry, the truth of as I said earlier, nínú interview ní èmi àti Gabriel ní any business. Èmi àti Gabriel Àgbàlá Gabriel ní business. Mi ò ní business pẹ̀lú ẹ̀. I don't have any business. I don't have any altercation with him. Àwọn tí mo ní altercation pẹ̀lú ni mo dẹ̀ ti gbà. Mo ti gbà wípé I have made a mistake. Mo gbà. Màámi mo gbà o. Mo gbà. Ilé shop máa sẹ́ni shop sí ń sìn pẹ̀lú receipt. Ilé burúkú lọ̀rọ̀ yìí o. Ilé lélẹ̀. Àwọn wá tún gorí TikTok lọ ìyà ń já wọn lẹ́kọ̀ọ́ àbí ní excuse ọ̀fẹ́ sọ̀kan fi kúrò ńbẹ̀ ó tún dá wọn lókòwò. Wọ́n ti kọ́ mi lọ́gbọ̀n kò sí wàhálà. Kò kọ́ ẹ lọ́gbọ̀n ẹ tó bá ti nínú orí tí òun kọ́ mi lọ́gbọ̀n mi ń ṣe nínú orí. Ó ti sẹ́ndì fídíò ilé yẹn àti shop. The voice note yẹn ń kọ́ṣọ́ ti sẹ́ndì yẹn náà. Bẹ́ẹ̀ni mo ti sẹ́ndì ẹ̀ sí. Ok jẹ́ kí n play fáwọn yẹn. Mo ti sẹ́ndì ilé tá a gbà fún ọ yẹn. Ok then bye. Màá bẹ́ẹ̀ sọ̀rọ̀ later. Pèmí sí other line mo ti unblock ẹ̀ nítorí fóònù ilé is private. Mo ti bọ́ mà. Mo máa ẹ̀ ok dà. Jẹ́ ká jọ fi tí ara wa gbọ́. Voice note yẹn ni. This room and parlor. This big parlor. See how big it is. There's the kitchen. The kitchen. If I told you over here. This is the toilet and baths. There's the room. I under 3 kV. I said it the There's the balcony. This is the carpet. Just 3 in number. There's it. Ọ̀rọ̀ yẹn ni ṣe ti rí ilé tó ń gbà fún wọn. Property tó fi san owó ilé yẹn nìyí. How much? Ó san 72,000 naira. Númà 26. Àti tí mo ṣe sí wọn kẹ́ àti
wọ́n ti padà lọ síbẹ̀ yẹn báyìí tẹ̀tẹ̀ tẹ̀bù ní kó. àná àárọ̀ àná. But ẹjọ́ nítorí ọlọ́run ẹjọ́ màmá jẹ́ ń bá wọn sọ̀rọ̀ please I want to talk to her. Ẹ fẹ́ pa mí àbí? Ẹ fẹ́ pa mí àbí? Ọlọ́run wò yín lókè o. Ọlọ́run wò yín lókè màmá. Màmá ìkọ́ tẹ́ ṣe yìí èèyàn burúkú nìyí o. Èèyàn burúkú gbà nìyí. Èèyàn burúkú nìyí o. Èèyàn burúkú nìyí o. Èèyàn burúkú nìyí. Ẹjọ́ kí ló dé? Lè filẹ̀ lẹ̀ fún. Kí lẹ kọ́kọ́ kókó ń bẹ̀ fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ káwọn èèyàn gbalé fún yín tẹ́lẹ̀ fẹ́ kó ń bẹ̀. Kí lẹ kókó ń bẹ̀ fún. Kí lẹ sọ fáwọn èèyàn kan kọ́ dáwọ́ ẹni sùúrù. Kí lẹ sọ fáwọn èèyàn kan dáwọ́ fún yín tẹ́lẹ̀ fún. Àbí owó tó dá fún yín tó fi gbalé fún yín tó fi ra fíríjì fún yín tó fi ṣe gbogbo nǹkan fún yín. Ẹjọ́ ṣé ẹ mọ̀ wípé ẹ máa padà sílé yín àmọ́ pẹ̀ ní filé yín lẹ̀. Òun ò lè filé òun lẹ̀. Ẹjọ́ nítorí Ọlọ́run mo fi Ọlọ́run ọba bẹ̀yìn ẹ má ever ṣe mistake pé fóònù mi mọ́ ẹ má ever pé fóònù mi mọ́ mo bẹ̀yìn ni ẹjọ́ o don't ever call my phone again màmá náà ṣẹ̀ṣẹ̀ pè mí sí that's our last week tí mo ẹ̀ṣọ́ mi ara màmá ọ̀yá tí mo send owó sí yín. Ìgbà tẹ́yìn jẹ́ an accident, kò lóye tí mo sẹ́ni sí yín. Almost every time I was sending money to you, mo ra freezer fún yín, mo ṣe oríṣiríṣi nǹkan fún yín pẹ̀lú owó táwọn èèyàn dájọ́. At the end of the day, ẹ wá fẹ́ padà sílé, màmá wá sọ pé ilé àwọn ni. Bù mí gbọ́, kò dáa bẹ́ẹ̀ ṣeṣe o, kò dáa o, kò dáa. Àǹtí Folúkẹ́. Ẹni sùúrù àti olùkọ́ ẹbí sùúrù rẹ̀ mo máa wá rí yín máa yanjú sí i. Kẹ́ wá rí mi, kò ní kẹ́ wá rí mi. Ẹbí tọrọ. Ẹ má Ẹni mo gbọ́dọ̀ ṣe fún un. Àwọn ọ́fíìsì mo pè yín tó wọ́n síìkì náà. Mo pè yín. Ìgbà tẹ́ pè mí kó síìkì tí mo sẹ́ni kan tí mo lè sẹ́ni sí yín. Ẹ̀yin ò ṣe sọ fún mi wípé màmá fẹ́ padà sílé lọ́dọ̀ ṣe sọ ẹ fẹ́ mi. Did you tell me that? Ní ọ̀hún náà rẹ̀ lásán, ẹ kò sí owó oúnjẹ, tó lè rò pé owó oúnjẹ. Did you mention it to me? Sọ̀rọ̀ náà. Ẹ lọ́wọ́ ẹ jẹ́ yìí. So at the end of the day, gbogbo ilé ìṣẹ̀lẹ̀ ti padà sí ọ̀dọ̀ Àgbàlá Gabriel pẹ̀lú gbogbo táwọn èèyàn fún yín. Okay. Kò sówó oúnjẹ wọn lè ṣiṣẹ́ bù. Fún wa lọ́wọ́ ìgbà èmi àbúṣe nǹkan fún wọn ṣe o. Ìgbà tí màmá dé màmá ń sí ìbọ̀bẹ́ sẹ́ni wọ́n fẹ́ gbọ́ padà ń tọ́jú ẹni kì í ṣe. Okay. Ó wá fi ṣe sí ságbàlá ṣe. Kò sí wàhálà. Mo ti gbọ́. Ẹ ṣé. Ẹ̀yin ọmọ Yorùbá kí lẹ rí sí ọ̀rọ̀ tó wà nílẹ̀. Kódà nítorí ọ̀rọ̀ àwọn ìyá àbèjì ẹ mọ̀ pé èmi tí bá ń sọ̀rọ̀ mi kì í wá sarcastic mo máa là mọ́lẹ̀ ni mo sọ lórí láì ṣàtẹ́gbẹ́ pé kò yẹ kí Folúkẹ́ kó tiẹ̀ tún rìn sí sàkání ìyá àbèjì ọmọ aráyé le àwọn tó bú mi àwọn tó ṣe kíní kan bú mi these are 419 family oníyẹ ẹ síìkì